jẹ́ nǹkan láti jẹ kan téèyàn máa fi ń rówó àti jẹ́ téèyàn máa fi ń rówó ni mo pè é. Iṣẹ́ ìwúlò ẹ̀yin tẹ́ ẹ bá lówó lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin tẹ́ ẹ lówó lórí íńtánẹ́ẹ̀tì àmì jewelries náà ń tà lórí íńtánẹ́ẹ̀tì àmì bàtà náà ń tà lórí íńtánẹ́ẹ̀tì nítàn mí aago ni oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń tà lórí íńtánẹ́ẹ̀tì tí ń mówó wọlé. bó lọ ṣe lè lo ewé yìí, ewé tó wà lọ́wọ́ mi yìí, bó lọ ṣe lè lò ó. Ẹ̀yin tó bá lówó lórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ káyé mọ́ béèrè ẹ tí ì ṣe pé ọdẹ ṣọ́ọ̀bù kan táyé ń wá káyé lè máa búrò rẹ sí rere. Sórí ewé ìlú wàá já ewé tòmítò. Sọ ti pé ewé tòmítò ní sọ ti rí tòmátì ẹlòmíì ní bàbá ewé tòmítò fresh báyìí sọ ti rí tòmítò. Ewé tòmítò ni wàá wá. Tó bá ti wá ewé tòmítò ọ wàá wá odidi gúnugún kan. Tó bá ti rí odidi gúnugún sọ ní ewé tòmítò àti igi ẹ̀ tó bá já báyìí wàá wá fi wé gúnugún yẹn, wàá fi wé yípo bí ìgbà téèyàn ń fi téèyàn fowó sínú ẹnfẹ́lópù bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí. Wàá fi ewé yìí wé tó fi jẹ́ pé kò ní hàn rárá. Tó bá ti fi ewé tí ò ní hàn wá bá mi jó pẹ̀lú odidi àtàrí kan péré. Tó bá ti jó pẹ̀lú odidi àtàrí kan ló bá parí. Bó lọ ṣe lò ó. Tó bá ti jó pẹ̀lú odidi àtàrí kan pò lọ́ṣẹ ó wàá wá àwo white, àwo funfun tó jẹ́ àwo funfun báláwú tí ò lámì lára. Ibẹ̀ ni ó bá mi kọ́ṣẹ́ sí. Mo fọṣẹ ìwẹ̀ láràárọ̀. Gbogbo tí ń jẹ́ Elédùmarè ayé ó wá orí, ayé ó fìrànlọ́wọ́ béèrè ẹ, ayé ó fàyọ̀ béèrè ẹ. Wọ́n á ní bàbá bọ́ lọ́ ṣe lè lo àsìjẹ́ àwọ̀ àsìjẹ́ ń bẹ ṣá ló sì kú nílẹ̀ Yorùbá, àsìjẹ́ ń bẹ nílẹ̀ Yorùbá o. Sọ̀rọ̀ ewé tòmátò lásán ìwọ́n jẹ́ ewé tòmátò ìyẹn ewé tòmítò. Tó bá ti jẹ́ ewé tòmítò ìwọ lọ̀ ọ́. Tó bá ti lọ ewé tòmítò ọ wàá lọ̀ ọ́ pẹ̀lú ìyèré. Tó bá ti lọ̀ ọ́ pẹ̀lú ìyèré ọ wàá kó sínú ìkòkò tó ṣe é sàsìjẹ. Wá bá mi wá ẹ̀dọ̀ màálù. Olódùmarè ẹ̀dọ̀ kí màálù ni o. Ìwọ wá kó fi sí ẹ̀dọ̀ kí màálù lépo níyọ̀, fi iyọ̀ díẹ̀ sí, fepo díẹ̀ sí, kó bọ́ìlì ẹ̀, ṣàdúrà sí, kó jẹ wàláì wàá rówó. Olódùmarè ń bọ̀ wàá rówó. Àyàfi tó bá níṣẹ́ lọ́wọ́ tó lóko tó lódò tó ń ro olókù lọ fi ní rówó. Wọ́n á pè mí bàbá ọṣẹ ajé kan wà nílé iṣẹ́ rẹ̀ ọ̀fẹ́ bàbá fẹjọ́ nínú àwo white ló wà ó náà lẹ́rìí. Ọṣẹ ajé ńlá ni. Àwọn ọṣẹ ajé tó jù báyìí lọ náà wà. Ọṣẹ ajé 600,000 wà, 700,000, 500,000 wà. Ọṣẹ ajé tó wà nínú àwo white 470,000 naira ni. Ó wá ní bàbá ní agbára ọ̀ká yẹn ọṣẹ àánú wà, ọṣẹ ọ̀lànà gidi wà, ọṣẹ afárẹ́ gidi ń bẹ nílé iṣẹ́ rẹ̀ ọ̀fẹ́ bàbá fẹjọ́. Ìwọ pè wá sí nọ́mbà yìí 09065636184. Ìlú Ọ̀kínì la wà lóṣogbo. Tó bá ń wá wá bọ̀ mọ̀ bọ̀ wá sílùú Ọ̀kínì láṣẹ Elédùmarè ayọ̀ rẹ̀ ò ní pẹ̀dẹ́.